ṣé àwọn ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ kó jáde tó kó jáde tí wọ́n because they are minor ni wọ́n l'Amẹ́ríkà until you are 18 minor ni ẹ́ Nàìjíríà wá kó àwọn ọmọ jáde wọ́n ń yà wọ́n bẹ́ẹ̀ tó ń ya actress tó ń ya Hollywood stars the press is not supposed to see those children ó yẹ kán cover ojú wọn kán gbé wọn wọlé ni o ẹ wá ń ya àwọn ọmọ ọlọ́mọ wọn ń rìn Nigeria you are so unprofessional àti DSS yìí ni àtàwọn ọlọ́pàá yìí ni àwọn unprofessional personnel tẹ́kọ̀jọ àwọn illiterate tẹ́kọ̀jọ tẹ́lifọ̀mà àwọn round pegs in a square hole tẹ́lifọ̀mà lùlù àwọn tailor àti bricklayers tẹ́sọ̀ di governor tẹ́sọ̀ di ministers ẹ sọ Nàìjíríà di crime scene kalẹ̀ ojoojúmọ́ lórí burúkú ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wá jẹ́ kí n sọ kankan ẹ̀yin kan máa bínú dáadáa o lára ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bínú gidi gangan ẹ jẹ́ kí n sọ fún yín àwọn ìmọ̀ tí máa ń sọ pé knowledge information power ni ẹni tí ò bá dẹ̀ ní is next to imbecility tẹ́yìn ò bá ní knowledge about something ó máa jẹ́ kí yàn look like a moron bí apọ̀dà àwùṣùà aṣiwèrè ẹ jẹ́ kí n là wá lóye o I'm not bragging but mo kàwé o mo dẹ̀ ka ọgbọ́n orí mo ka làákàyè Ọlọ́run tún fún mi lóye ó tiẹ̀ lè má tó táwọn kan bó tún mo lóye ẹ̀yin kan dúpẹ́ ẹ̀ ń dọ̀bálẹ̀ ẹ̀ ń ṣe sàdánkátà fún bàbá Tinubu first of all pé bàbá Tinubu ó jẹ́ kí Ìgbòho kó wálé mo ní ẹgbẹ́ mi bí bàbá Tinubu kí ló ní Ìgbòho ṣe in the first place tó ti release ẹ̀ gan sẹ̀ kí ló ṣe ẹ lọ commit arákìrì nínú ilé Ìgbòho on July 1st 2021 tó yẹ kó sùn bàbá ńlá gọ́ọ̀mẹ̀ntì tí ìwé bá ṣẹlẹ̀ l'Amẹ́ríkà Ìgbòho gan 100 billion lọ́wọ́ wọn àwọn Fàtáì àdògán tó ń pa sílẹ̀ ṣó ti compensate family wọn because wọn sọ nǹkan tó ń ṣe fún wa wọn lọ jalè wọn lọ gbé kokẹ́ni bí bàbá Tinubu wọn lọ pààyàn ẹ lọ́ọ́ lé onílé ẹ lọ pèèyàn síbẹ̀ orí burúkú nù bàbá Tinubu ó wá dàbí pé fẹ́ máa gẹ̀rẹ́ sí ti òde Ọlọ́run fi Ìgbòho lẹ̀ tí ò bá fi Ìgbòho lẹ̀ kí ló fẹ́ fi ṣe ilẹ̀ ní labour rights Ìgbòho ló stress pé òun ò fẹ́ káwọn èèyàn máa pa àwọn ẹbí wọn ṣé bàbá Tinubu máa jẹ́ kẹ́nìbọ̀dì kó fi dàgbà orí ṣèyí ojúmẹ́kù kọjá àbí kó fi ọ̀bẹ kó fi fọ́ irun lórí Fọláṣadé ẹ̀bẹ̀ ìdúpẹ́ òṣìwọ́ làwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ti polúmọṣọ tí responsibility ẹ̀ ti falter tí gbogbo nǹkan tó yẹ kí bàbá Tinubu mú ṣe not only fún àwọn ọmọ Yorùbá kankan fún orílẹ̀-èdè kò ṣe ọpẹ́ orí burúkú wọ̀ làwọn ń dù kí ló ń ṣe wá bí ẹni pé a ti mú kún mẹ́kọ̀ọ́ kí ló ṣe wá táwọn ọmọ right wa it is our right láti demand kì í ṣe bẹ́ẹ̀gì demand pé kó fún wa lómi Amẹ́ríkà fún mi lómi mò ń lomi bí mo ṣe fẹ́ Amẹ́ríkà fún wọn níná kì í ṣe mi nìkan ló fún ó fún gbogbo àwọn ọmọ tá a wà ní Maryland àti other states àti other cities ó fún wọn níná ó fún wọn lómi o mo lo mọ́tò fún ọdún 10 mi ò ta mo fún yàn ni torí máa ń fẹ́ lo mọ́tò fún ọdún 10 kí n tún gbé mi from 40 to 50 mo ra brand new car mo fún èèyàn nígbà tí mo pé 50 ẹni tí mo gbé Nissan mi fún ó lò bí ọdún kan sọ́dún méjì ó tún ta ní $3,500 bẹ́ẹ̀ ni mo sọ ọmọ bíi iṣẹ́ mi ni màá forúkọ bò láṣìírí mọ́tò tí mo gbé fún tẹ́mi wò pé I go and buy another one for my 50th birthday ó lò ó tún ta nígbà tí mo tún máa ṣe 60th mo tún ra brand new one mi mo tún fún yàn náà níyẹn ni o mo ti wá pé 17 sí ni mo ń wò pé ṣé kí n tún lọ gbé mọ́tò mi because other than the fact pé àwọn èèyàn bá mi my motor is still running omi àti epo nìkan ni mo ń lọ sí kò sí wàhálà àfi tí one thing or the other ò bá ṣiṣẹ́ ń bẹ̀ ẹ̀yin ará mi ẹ jẹ́ ká jí tí bàbá Tinubu ò bá fi lé ìwé síbẹ̀ jẹ́ káwọn náà lọ get knowledge from wherever we can get it káyé ṣe bí dàdándíndín súpọ̀ àrògò mọ́ káyé ṣe bí mọ̀mọ́ it is our right to demand for safety and security on our land bàbá Tinubu ò ṣọwọ́ ní kọ́ọ̀tì kankan so tó bá fi Ìgbòho lẹ̀ it is Igboho's right to be released ẹ yẹ kí ká máa bẹ̀bẹ̀ ohun tó ṣe ń ṣe wá bí amukun mẹ́kọ̀ọ́ náà nìyẹn ohun tó jẹ́ right wa tó máa bẹ̀bẹ̀ Nàìjíríà máa bẹ̀bẹ̀ fún passport tó jẹ́ pé inalienable right every citizen need kó ní passport ìlú ẹ̀ ṣọ́ọ̀tì ẹ̀wá respect the green passport Nàìjíríà ni
tó bá rí green passport lọ́wọ́ yín sì wọ́n kọ́kọ́ sọ yín sẹ́gbẹ̀ẹ́ ìyẹn tí àwọn ọmọ ìyẹn táwọn ọmọ South Africa gbọ́n tó bá rí Nigerian passport wọ́n rẹ̀ láti bẹ́ orí wa sọnù. What is the big deal about passport Nigerian sin? London sọ pé ká tún máa lọ àwọn ló ń support gbogbo àwọn olórí burúkú tó ń rúlu wa àwọn ló ń mu epo wa Britain ń fa epo mu lọ́fẹ̀ẹ́ lófò àwọn ló ti ń lé wa yẹn o àwọn ọmọ wọn náà ti gbé placards yí pé káwọn Nigerians máa lọ mi ìgbọ́n kọ́ sọ pé kí South Africa máa lọ o mi ìgbọ́n kọ́ sọ pé kí Indians máa lọ o wọn ò ní kí Ghanaians máa lọ o wọn láwa Nàìjíríà nítorí pé kí ni àwọn olórí burúkú ló ń rúlu wa àwọn apanimáyọ̀dà ló ń rúlu wa àwọn tó ti fi gbogbo ògbésí ilé ayé Nàìjíríà tó ti fi yáwó ló ń rúlu wa nítorí náà a ti di pariah a ti di charlatans ní gbogbo àgbáyé a ti gbà pọ̀ the poorest nation in the world from India. They used to tell us that India is the poorest nation in the world. Nigeria to take over. To take over. The poorest, the dirtiest. Aláìnítìjú. Àgbà òṣì. Àwọn àgbà òṣì tó gbẹ́sẹ̀ sí wa lọ́rùn. Táwọn dùn. Ẹgbẹ́ ọdún lákàkà yẹn dúpẹ́ òṣì tó lọ́wọ́ bàbá Tinubu. Bàbá tó lọ́wọ́ nínú mọ́ṣẹ́ ń pa wá. Kì í ṣe bàbá Tinubu yín ló lọ gbé Buhari wá ni. Pẹ̀lú 35 bílíọ̀nù. Tó jí tó kó tó àmásì lẹ́kọ̀ọ́ Lagos State tí kì í ṣe ìlú bàbá ńlá bàbá ẹ̀ bọ̀tà gbọ́pọ̀ ọmọ Yorùbá náà ni ìyẹn tó bá tẹ̀ tún jẹ́ ọmọ Yorùbá ìyẹn tí bàbá Tinubu bá jẹ́ ọmọ Yorùbá tí kì í ṣe ọmọ bọ́ọ̀gù tí kì í ṣe ọmọ Gabon awágan ọmọbi tó ti ṣorí burúkú wá tó wá jẹ́ kórí burúkú nú ẹ̀ kó bá tòde jẹ́ tó ń pa wá lọ́sàn-án láàárọ̀ lálẹ́ tẹ́yìn kan wá gbẹ́nu sókè tẹ́ tó ń sọ pé give a crap tẹ́ bá dúpẹ́ yes somebody like me sọ fún yín pé ẹgbẹ́ mi dákẹ́ ìdúpẹ́ wọn lẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èèyàn ń payín ní mẹ́sàn-án mẹ́wàá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé kó túnbọ̀ lè payín sí dáadáa á lóun ti sọ sẹ́ẹ̀ pé àwọn ọmọ Yorùbá yìí wọ́n gọ̀ àwọn ọmọ Yorùbá yìí òmùgọ̀ ni wá ohun tó kíyẹ ká pẹ́ kùrùkùtì kẹ́ dìde mọ́ kẹ́ ná sọ̀rùn mọ́ pé bàbá Tinubu ní ìtọ́jẹ́ olórí Yorùbá olórí Nàìjíríà yìí wàá bá wa wá this and that ìdáfẹ́ wàá pín wa tó bá pín wa gan kẹ́lẹ́ gbé wọ́gbọ́n alára 70 million wa wá ń ṣe bí mùmú à ń ṣe bẹ́ẹ̀ tó ti gba Jímọ̀ lọ́wọ́ wa tó ń gbé Sunday lé wa lọ́wọ́ tó ní kẹsàn-án máa ṣe hallelujah Jésù hallelujah ẹ kó ní kọ́ bó ṣe ń ṣe yín sọ̀hún kí ló ń ṣe yín bàbá Tinubu tó yẹ kí 2 million 3 million wá jáde ká lọ bá ní bọ́dí lọ́nù tá a bá kú òní bọ́dí lọ́nù ká yá àyà bọ́ọ̀sì ká lọ bá ní àsọ̀rọ̀ kìpẹ́sẹ́ something must give ẹ wá ń dúpẹ́ èyí kan tó wá sọ pé tẹ́ ẹ bá jẹ́ ká dúpẹ́ to hell with àwọn wo ẹgbẹ́ mi burúkú yí dání tẹ́ ẹ bá mọ nǹkan tó ń pè ní governance of a nation ẹ wá sí Amẹ́ríkà kí mú yín lọ sí class àwọn ọmọ 10 year old kan sọ fún yín tọ́wọ́n benefit as a citizen of America tí gbogbo yín ṣe bí ẹrú lọ́bẹ̀ bàbá Tinubu tẹ́ ń líkì àṣì ẹ̀ tẹ́ ń ṣe bí dandan dídín súpọ̀ àrògọmọ ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ owó tó bìlọ́n tó 240 million tóun nìkan fẹ́ lọ fún ààrẹ ìyá alákàrà tó gbé sílé abiyagba tó ń lò fún Ṣèyí ọdún mẹ́gọ́jú kú alẹ́gẹ́dì tó ń lọ fún Fọláṣadé tó sọ́dí ìyá ọlájẹ́ tó ń gba 1 billion táwọn ọmọ yìí ti yín ò rí 100,000 tó ń fi lò gbà ẹ wá ń dúpẹ́ ìdúpẹ́ olórí burúkú wọlé ń dúpẹ́ ẹ jẹ́ abẹ́rẹ́ wá sọ tọ́lọ̀ tá a bá fẹ́ jà ká jà mo rẹ́dì láti bẹ́ẹ̀ nìbọ̀dì yín jà ẹbí oṣù wọlé ń bẹ́ bàbá tó ń pa yín lọ́mọ 55 days ló jẹ́ kí àwọn ọmọ ṣe nínú igbó àti bàbá Tinubu ni o àti mẹ́sẹ̀rẹ́gbẹ́ ọmọ àlè Ṣèyí Mákindé títọ́ Fúlàní wà nínú DNA tí gbogbo yín wá ń ṣorí burúkú ta ni ò mọ irú èèyàn tí bàbá Tinubu jẹ tí ò bá lè mú ẹ̀pá tẹ́ ẹ̀ bá lè pa ẹ̀ sọ́dà rọ that is bàbá Tinubu for you whether you believe it or not I don't give a crap irú èèyàn tó jẹ́ ni mo sọ fún yẹn ẹ bèrè lọ́wọ́ bàbá Tinubu níbo ni Fúnṣọ́ Williams tó fẹ́ bá du Lagos State governorship níbo ló wà wọ́n ti páyẹ̀ o kò ṣẹ̀yìn bàbá bẹ́ẹ̀ ni mo sọ bàbá Tinubu you are not just a criminal you are a murderer apànìyàn ni ṣùgbọ́n Bíbélì sọ pé ẹni tó pààyàn ẹni tó pa ènìyàn a máa pa òun náà ni o wọ́n máa pa ẹ̀yìn náà bàbá Tinubu I don't know how it's going to happen but ikú òjìnà sí yẹn ó wà nípa kan yín bó ṣe wà nípa kan gbogbo olúkálukú wa àsìkò láàmọ̀ ṣùgbọ́n kẹ́tọ́ lọ ẹ̀jẹ̀ don't be naughty kẹ́tọ́ lọ bàbá Tinubu ojú yẹn á rí bí ojú yẹn á ráre wọ́n lé ẹ̀pẹ́ láyé ẹni that is wonderful ojú yẹn máa rí bí kẹ́tọ́ lọ ìkànnì yẹn o àwọn tó wá ń dúpẹ́ lọ́wọ́ yín ẹ fi gbòwó lẹ̀ do you even know your right
do you let Igboho know Igbo right ẹ̀ ní láti defend àwọn èèyàn bí Miyetti Allah ṣe defend àwọn ọmọ Fúlàní òun náà ní right láti defend àwọn ọmọ ìyá ẹ̀ so tó bá mú pamọ́ ẹ̀ ti mọ̀ pé wọn totalitarians ló ń rúlu wa àwọn despot ló ń rúlu wa àwọn dictators wọn ò ṣe lọ kó àwọn Miyetti Allah tó ń gbé ìtàwọn ọmọ Fúlàní tó jẹ́ pé èèyàn ọmọ Yorùbá ló wá fẹ́ kó ó mì ní pé àwọn right wa nìyẹn wọ́n pẹ̀yàn sílé Ìgbòho kò sẹ́ni tó sọ pé ẹ lọ sọ compensation fún Fatai àtàjọ̀gán ó kéré pọ̀ tó yẹ kó fún wọn ní 10 billion rádá wọ́n máa fi rán àwọn ọmọ ìlọ́lẹ̀wé tíyàwó ẹ̀ tó máa fi gbádùn tó náà ṣe kó fi gbádùn kó fi take care as subsistence ni àwa ń dúpẹ́ lọ́wọ́ bàbá olórí burúkú tó ń pa wá tó ti fi gbogbo ògbésí ìwà yáwó ó wá yáwó náà ní àárín tó fi ṣe wọ́n ti sọ ìlú Èkó wọ́n ti sọ di Lagos Lagoon wọ́n wá fún wọn excuses orí burúkú wọ́n rationalize òṣì ọmọ Èkó ni mẹ́ Èkó wà flooded rí Ìbàdàn lágbọ́gbọ́ wà flooded ṣùgbọ́n lórí burúkú bàbá Tinubu ó ti gbé Calabar roadway kó kalẹ̀ ó gbé fọ́ọ̀mù alẹ́ kókó káyín wọ́n jọ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó inú àwa tó kù wá ń dùn à ń fàtẹ́gùn sí wọn lábẹ́ ṣẹ́rípà àti mùsùà àti mukun mẹ́kọ àti wà ní kọ́mà ẹni tó kọ́ ẹni tó máa jí wa èmi ti jí o torí naturally èmi ti wọ kọ́mà kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì Olúwa jí mi o torí náà ló ṣe dàbẹ́ ní pé bí orí mi pé kọjá àbí kíáfù ẹ̀yin yọgbẹ́ ṣì wà ní kọ́mà ẹ̀ ń sọ̀rọ̀ àsùndátọ́ bàbá Tinubu wà ń lagimọ̀ yín lórí tó bá lagimọ̀ yín lórí tó ti agbárí yín á mú kọ́kọ́rọ́ fi sínú àpò bàbá mẹ́sẹ̀rẹ́ gbé ajẹ́lójú onílé jẹ́lójú àlejò apànìyàn àgbàlagbà ẹ ti ní 74 ní bàbá Tinubu ọdún 4 àtọ̀sẹ̀ kan lẹ́gbà lọ́wọ́ mi wọ́n bí yín March 29 wọ́n bí mi náà ní April ọmọ kílẹ̀ gbéra yín náà ọmọ 1952 àbí kílẹ̀ 52 èmi ní ọmọ 1956 so ẹ gbálẹ̀ mi pẹ̀lú yín bàbá Tinubu mo ní kò ní dá fún yín tá a láàárọ̀ bá ní kó ti dá fún yín alálẹ̀ máa yí gànà mẹ́ torí pé igi wọ́rọ́kọ́ ni yín ẹ lè túná ṣe ẹ tún orílẹ̀ Nàìjíríà ṣe ẹ ń darú Ọlọ́run máa fi náà yẹn jó yín ni á fi jọ ọmọ yín á fi jó àwọn ọmọ yín ẹ wá mọ̀ pé Ọlọ́run ni alágbára tí kì í bá ti àrí ìrọ̀ àlà alápá kábíkábí ẹ kú ọkọ fẹ́ràn ẹrù jẹjẹ létí òkun pupa abayín náà tán bí owó ẹ gbà pé ẹran náà mọ̀ ìṣàn ló ń jẹ bẹ́ẹ̀ ẹ má inú ń bẹ mi tẹ́ bá tún bẹ bàbá Tinubu ó ṣe é gba àwọn ọmọlẹ̀ tí ò bá gba àwọn ọmọlẹ̀ nǹkan ṣe báwọn náà lọ́lọ́ kó wọn ṣé báwọn Boko Haram bàbá Tinubu àwọn tó ń incite àwọn tó ń enable àwọn náà ní kọ́ lọ́ kó àwọn ọmọ lọ́mọ ẹ̀bẹ̀ òṣìwọlẹ̀ wà ń bẹ̀ tó yẹ kí mi inú yìí ti dìde kẹ́ ti sọ bàbá Tinubu lóko bàbá Tinubu ti yẹ kó ti gba òkò tí Ọlọ́run sọ níjọ́sí lórí àwọn ọmọ Amórítì ní Joshua chapter 10 láti Beth Aaron tó yẹ kẹ́yìn náà máa sọ̀kò láti Ìkòyí body long kẹ́ sọ́tí wọn fi dé aṣọ rọ̀kì lórí bàbá Tinubu ẹbẹ̀ òṣìwọlẹ̀ ń bẹ̀ ẹ̀yin bíbù yẹ ẹ̀ tí ẹ̀ mọ́ra yìí èmi tí mi ò ń ṣe ọmọ Amẹ́ríkà ìyẹn ni mo kọ́ fẹ́ sọ fún yín àánú yín ṣe mí ẹ̀yin ọmọ Yorùbá àánú yín ṣe yín ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ àánú yín ṣe mí ẹ̀yin ọmọ kóòtù ojíire ẹ mọ ìgbádùn tó yẹ kẹ́ máa gbádùn lórí ilẹ̀ bàbá ńlá bàbá yín tí wọ́n bá fún yín níná níjọ́ méjì láàrin oṣù kan ẹ máa pariwo up nepa I am not bragging mo ti wà nílùú yìí padà láti 1997 ẹ̀kan abẹ́ méjì múná lọ natural disaster ló kọ̀ sí níjọ́ tó kọ́kọ́ máa múná lọ mọ́ mi lórí 1983 ni wọ́n ń pè ní Hurricane Alicia ní Houston, Texas ní 1983 kí n tó bí ọmọ nígbà tó múná lọ aláboyún tó ti bí ọmọ ó gbé ọmọ ẹ̀ sọ̀kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kí n tó ṣe ó gun òpó wáyà ó ń lọ fa iná bẹ́ẹ̀ ni torí mo rí tó bá tún ti ṣe nǹkan tó máa ṣe tún sọ̀kalẹ̀ á tún fọmọ lóúnjẹ ẹlòmíì á tún gòkè lọ in less than 24 hours wọ́n múná padà dé wọ́n tún wá fún èmi àti ọkọ mi lówó pé wọ́n bà oúnjẹ inú fíríjì wa jẹ́ àwọn kọ́lọ́kọ́ sí natural disaster o agbára Ọlọ́run nìyẹn o ṣùgbọ́n wọ́n fún wa lówó pé oúnjẹ inú fíríjì wa iná bàjẹ́ ẹ sọ fún mi ẹ̀yin ọmọ Yorùbá o tọmọ yóò níṣẹ́ lọ́wọ́ tí ò níṣẹ́ tiẹ̀ business tiẹ̀ ǹjẹ́ bàbá Tinubu ní social responsibility pé kó máa fáwọn ọmọ tí ò níṣẹ́
kó máa fún wọn lọ́wọ́ lóṣooṣù mo tún gbà yẹn o mo gbà fọ́dún kan nígbà tí mo lose iṣẹ́ mo ń gba 80% of owó tó yẹ kí n máa gbà fún wọn tí bá ṣiṣẹ́ mi ò dẹ̀ níṣẹ́ wọ́n fún mi ní 80%. mo tún sick àwọn kan lọ fún mi ní sickness o mo tún gba 67% of owó yẹ tí ma ó yẹ kí n máa gba bíi 5,000 níṣẹ́ lọ́n tó ń fún mi ní bíi 3,000 kí n máa fi sanwó ilé kí n máa fi ṣẹgbá kí n máa fi ṣàwó nígbà tí mo tún gbádùn dókítà tó tún treat mi tún kọ lẹ́tà sí Social Security Administration pé ẹ máa fún yáyí lọ́wọ́ o ọ̀tá ò ní pẹ́ kú o wọ́n bá tún invite mi pé wá o wọ́n lọ́tà ò ní pẹ́ kú o torí pé ọ̀tá ẹ̀ ní cancer mo ní mi ò tí ì regular ti kú ẹ mọ owó yín dání tí n bá pé 70 ni màmá gba Social Security mi wọ́n ní lọ́tí o dókítà ẹ ló kọ́ o àwọn bìnrin nǹkan tí dókítà ẹ sọ wọ́n tún fún mi lọ́wọ́ fún ọdún bíi 3 àbọ̀ ìyẹn kọ́ ọdún 3 àbọ̀ wọ́n fi fún mi lọ́wọ́ ọ̀fẹ́ even though ọmọ mi ń tọ́jú mi ọmọ mi ló ń sanwó ilé ọ̀tọ̀ ń fún mi nígbà tó tún wá ṣe yẹn tán nígbà tí mo pé 65 náà bá tún pè mí náà bá ní wà arábìnrin yìí o owó táwọn ń fún ẹ ó kéré sí owó tó yẹ kó máa gbà as a senior citizen ẹ̀yin ará mi mo ní mi ò tí ì rẹ́dí láti gbà wọ́n ní ìrọ̀lọ́pàá kó má bàa ní àwọn follow order doctor ẹ ó dẹ̀ send information sáwọn pàṣẹpàṣẹ about your health ọ̀tẹ̀ ò ní pẹ́ kú o kó yẹ gbowó ẹ kó máa enjoy ẹ̀ láti ní ìdẹ̀lẹ̀ ní ìláṣẹ lórí wọn lókè ẹ máa san ẹ̀yin ọmọ ìyá mi owó yẹn ni mò ń gbà ń sìn yìí o oṣù 3-4 wọ́n máa fi kún $30 lẹ́nu $20 ṣáá lọ́rọ̀ kan ẹ̀yin ọmọ ìyá mi mo ti gba almost 2 million 2 million naira 2 million naira ni mò ń gbà ní pension àwọn kan gba 3 àwọn kan gba 4 o àwọn tó ń ṣiṣẹ́ tààràtàrà èmi ò ṣiṣẹ́ tààràtàrà tí n bá sick Monday ó tún di next Monday kí n tó tún ráyè gbádùn láti lọ bí iṣẹ́ ṣùgbọ́n kò ṣe nǹkan kan Ọlọ́run ló ń tọ́jú mi. lẹ́yìn kan wá fún mi ní pension tó ẹ̀yin ará mi mo ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹni tí ò bá mọ̀ ẹ lọ bèrè wọ́n tún fún mi lọ́wọ́ tí ma fi ra ìpápánu as a matter of fact mo ra pistachio chocolate mi mo like pistachio it's a form of nut kò ń ṣe groundnut o kò ń ṣe cashew nut o it's called pistachio mo like ẹ̀ bàjẹ́ mo lè jókòó kí n jẹ bag of pistachio odidi kan bí ẹ ti máa ra ẹbí 7,000 naira máa jókòó máa jẹ ẹ̀yin ọmọ ìyá mi ẹni lọ every 14th day of the month every 14th day of the month ní wọ́n máa kówó ra bàtà síbẹ̀ ní wọ́n máa ní kí n máa lọ fi ra ìpápánu yẹn mo ti ra mango juice fáwọn ọmọ tí máa kó lọ Sunday bisikíìtì wà ń bẹ̀ tí máa fáwọn ọmọ yẹn torí Ọlọ́run ti ní kí n máa tọ́jú ọmọ kéékèèké èmi náà dẹ̀ lè grandchildren tèmi sókè lọ́dẹ̀ tí mi lè tọ́jú wọn àwọn ọmọ kan ti mọ̀ mí tá bá ti parí Bible study wọ́n máa line up ní wọ́n ṣe mọ̀ mí ní àwọn ìyá wọn mọ̀ mí wọ́n ní grandma l ó tún ti kó bisikíìtì dé ṣé bàbá Tinubu fáwọn ọmọ yìí tó hàn níṣẹ́ ó fún wọn lọ́wọ́ tó máa ná fún odidi ọdún kan tó ríṣẹ́ ṣùgbọ́n gbà tó ríṣẹ́ abiyagba ẹni kẹ lọ ta gúgúrú pẹ̀lẹ́ tẹ́ ẹ̀ bá lè ta gúgúrú ẹ bẹ̀rẹ̀ sí ń dákàrà kẹ ẹ dín dùndùn kẹ ẹ fi kúlíkúlí gbé nídìí ẹ̀yin náà di bílíọ̀nìà ẹ di màfíọ́sọ̀ ẹ di bẹ́rọ̀nù bí o tọkọ ẹ̀ ilé ayé tá à ń gbé Nàìjíríà ni tẹ́yìn kan wá tẹ́ wá ń gbóhùn sókè like imbeciles like morons ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń pa yín ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ tó ń bà iṣẹ́ ayé yín jẹ́ ẹ ló gba Ìgbòho láyè tí ò bá gba Ìgbòho láyè ṣé kò gba mẹ̀yẹ́ tí a dà àwọn mẹ̀yẹ́ tí a là láyè kí ló dé tí ò ní gba Ìgbòho láyè kí ló dé tí ò ní gba láyè right Ìgbòho ló exercise kò ṣe Ìgbòho ní favour right ẹ̀ nítorí pé mi àti ẹ nígboyà àwa náà lè dáwọ́ ẹkùn sílẹ̀ àbírú ajá àbírú màálù àbírú erin tábà ní ká lọ dálẹ̀ torí pé Ìgbòho ọmọ tó bẹ dání ni onígboyà mélòó nu wa lọ́nígboyà Ìgbòho mo lè sọ̀rọ̀ ẹnu mi yẹ sọ̀rọ̀ ẹ ṣe Govi Bandit yes good morning to you it's already evening in the United States of America it's evening it's 7 o'clock already 7 p.m. Eastern Standard Time so ẹ̀yin ọmọ ìyá mi èmi ò ní ẹ má bẹ bàbá Tinubu ọ̀bọ̀ tí mi fẹ́ gbọ́ ẹ lè wọnú ilé lọ kẹ lọ dọ̀bálẹ̀ kẹ pọn létè la kẹ dọ̀bálẹ̀ kẹ fẹnu búrọ̀ṣì bàtà ẹ̀ oníyà yín ló máa jẹ yìí tó kù
because kò give a crap nípa any one of you. Narcissist ni bàbá Tinubu, I, me and myself ní tí ò bá ráyè pa àwọn ọ̀tá ẹ̀ á mẹ́mu wọn á sọ wọ́n dolo ṣìkalẹ̀ bí bàbá Ọbásanjọ́ náà ṣe ń ṣe nìyẹn. Bàbá Ọbásanjọ́ ò lè kọ́ńtrólù Bọ́lá Ìgè ó polúmọṣú ẹ̀ ní o. Mr. Fọlárin ńkọ́ ó polúmọṣú ẹ̀ náà ni. Brigadier Olútóyè ńkọ́ oníkọ́ rìtáyà ẹ̀ náà ni. Bàbá Ọbásanjọ́ nìyẹn o. Àwọn bàbá mẹ́sẹ̀rẹ́gbẹ́ bàbá oníkòmọ́kòtò. Ọmọ Joseph Oyèjẹ́kù of Anambra àwọn máa lè tó gẹ̀gùn tó wá dúró sórí èjìká wa tó ń fi wà lákà on claim kọ́mọ Yorùbá làwọn níbo nílé bàbá náà bàbá wọn lórílẹ̀‐èdè Yorùbá. Ọmọ ẹlẹ́tì òdìbò ni mí ìgá bájù láyé Adéyẹmí Àkànní Dìísù ni bàbá mi ní Sàìlẹ̀kọ́ ẹ sọ bí tí bàbá Tinubu ti wá kó gbé àwọn ẹbí ẹ̀ jáde. Àyíbá mọ̀ tẹ́ bá bí Inspector General of Police Túnjí Dìísù ó lè jẹ́ extended family àwọn bàbá mi ni I don't know him and I don't care. Tóun kò bá ṣiṣẹ́ tó dáa tó bá ṣe àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ti mú general sí balẹ̀ o bàbá Tinubu tó mọ̀ọ́mù náà balẹ̀ wọ́n ti bá mú Lágbájá wọ́n ti mú Rábẹ̀ wọ́n ti mú oríṣiríṣi wọ́n ti mú Ùbá kò sẹ́ni tí bàbá Tinubu ò lè mú ṣùgbọ́n Ọlọ́run ló máa mú nǹkan lára. Ọlọ́run máa mú bàbá Tinubu mò ń bọ̀ Ọlọ́run kò já lógún ọdún tọ́lọ́run bá dẹ̀ máa fà tó bá máa mú lè mọ́ mú tó bá máa mú pásítọ̀ tó bá máa mú póòpù rẹ́fúrẹ́nì kò ní ó lè má jẹ́ ìṣojú ọmọlékéwu ó lè má jẹ́ ìṣojú ọmọlékéwu ọ̀tà wọ́n mọ̀ pé Ọlọ́run máa mú tọ́lọ́ Ọlọ́run ò kì í ṣe òpùrọ́ tó máa lọ́run ò sọ bẹ́ẹ̀ mọ́ ó lójoojúmọ́ lòun bínú sí àwọn aṣebi èrè ló tún wá ṣe abíyágbá àgbàlagbà àwọn ìyá òfò tó ń mu ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn tó ń gbẹ́sẹ̀ sí ọrùn àwọn ọmọ wọn tó ń fẹ́ jayé àwọn ọmọ wọn tí wọn ẹ máa kú dànù ni o kò dẹ̀ sí nǹkan kan tẹ́lẹ̀ kankan wà ní máa ṣe. Olúwa shut yín down àwọn kan la máa ṣe à ń sọ fọlọ́run ní pé kó jọ kó bá wa kórí burúkú yín kó kó kú èrò ilẹ̀ wa. bí ẹni ọmọ bàbá tí mo bọ́ ọ̀bọ̀ tí mi ò fẹ́ gbọ́ ẹ wọnú lẹ́lọ kẹ́kọ̀ọ́ lẹ́tà sí kẹ́ máa lọ bẹ́ẹ̀ ó fi gbowó lẹ̀ so bloody what ṣé gbowó ṣẹ ni torí gbogbo wa pretender sí pọ̀ nù wa ṣé gbowó ṣẹ àwọn ọmọ Fúlàní ń pa wá mélòó ni bàbá Tinubu ti múnú wọn ṣé bọ́ọ̀rọ̀ ni gbowó sọ ṣé bọ́ọ̀rọ̀ ló sọ ṣé Màyétí alẹ̀ ò sọ̀rọ̀ ni ṣé Màyétí alẹ̀ ò tẹ́tì ni ṣé Zulum ò sọ̀rọ̀ ni ṣé Bala Muhammed ò sọ̀rọ̀ ni wọn ò ṣe mú gbogbo àwọn yẹn kọ́ ló sọ kọ́ ní uncommitted treason tó jẹ́ pé Ìgbòho ọmọ Yorùbá tó fẹ́ gba àwọn èèyàn ẹlẹ́ ní wàá mú ṣọ́ọ̀tì mú Màyétí àlà ṣe ti bóde jọmọ́lé tó ń pààyàn ṣe ti mú Tọ́jí Bello Isa Pantami Petron Enabler àwọn Boko Haram Bello Mẹ̀tàwálè ṣe ti gbé Nuru Ribadu bàbá Tinubu onímẹ̀sẹ̀rẹ̀gbẹ́ your national security adviser ọmọ Boko Haram ní ṣe ti gbé ti yọ ẹ̀yin wèrè mélòó ní gbogbo àwọn tó ń da Nàìjíríà láàmú ní bàbá yín kọ́ọ́lù tó sọ̀rọ̀ kọ́ọ́lù bí máṣíìnì ìbò mélòó ní wọn ló ti mú ọwọ́ lóhun fi gbòwó lẹ̀ tí ò bá fi sílẹ̀ kí ló fẹ́ ṣe ó fẹ́ pa bó ṣe pa abẹ́ mọ̀ pé bàbá Tinubu ẹ̀jẹ̀ ń ṣàn lọ́wọ́ bàbá Tinubu ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Tinubu pé Fúnṣọ́ Williams ọmọ Èkó gidi kí ni bàbá Tinubu ṣe ṣayé ẹ̀ ó ṣayé ẹ̀ légbodò nígbà tó pa tán ó fẹ́ fún ìyàwó ẹ̀ ní póòsì ìyẹn ló máa wá dí ó máa gbé ọkọ̀ ẹ̀ dìde wọ́n ti ń bẹ̀ yan bàbá Tinubu tẹ́ ẹ bá jẹ́ kí kú anybody wọ́n lóbi sọ pé ẹ fẹ́ pa òun ẹ wọ́ gàù nìyẹn o ẹ wọ́ gàù nìyẹn Nnamdi Kanu ti di egungun ti ha yín lọ́fun ẹ fẹ́ filẹ̀ ẹ lè pa ẹ ń fún lóògùn tẹ́ ma fi pa sínú inú túbú ẹ kò ṣe kankan èèyàn kan láti kú fún orílẹ̀-èdè Dr. Martin Luther King kú àwọn ọmọ Amẹ́ríkà ráyè ṣe and he didn't die at 60-70 he died at 39 so èèyàn kan ló máa fẹ̀mí tiẹ̀ lélẹ̀ bàbá Tinubu àbágbọ́nlẹ́dì láti fi ẹ̀mí tiyín lélẹ̀ káwọn ọmọ Yorùbá lè ráyè lọ torí ẹ wúlò ẹ wicked ni ẹ wúlò you are a wicked bastard àwọn tó bí yín tó sun yín níbi tó bá wà ẹ̀yàfi tó jẹ́ pé ara wọn lè ti mú
orí burúkú tẹ̀ ń ṣe yìí ara jẹ́ ká kò ní jẹ́ ká yé ti fún wọn ṣùgbọ́n ká nípa ẹni rẹ̀ làwọn tó bí yín wọ́n máa kẹ́ nínú sàré ẹ wo ọmọ lórí burúkú táwọn bí ẹ wo nǹkan tó lórí burúkú ṣe wọ́n lè ti ń tàgé Òbí Peter Òbí ẹ ṣe tákù Kwankwaso ẹ ṣe tákù Àtíkù Abubakar tó jẹ́ Òbí ọmọ yọ́nú mi lè fẹ́ pa bàbá Tinubu àníwèrè nìyí ẹ tákù Àtíkù ti lọ fẹjọ́ yín sùn Ṣèyí Mákindé kan ti pe United Nations ó ní kán wá jẹ́kì kán wá analyse kán wá strategize àwọn tó kọ́ wọn mọ́ o báwo lè ṣe gbà wọ́n lẹ̀ àwọn ọmọ tẹ gbà á lẹ̀ ẹ̀ fojú àwọn tẹ kó tó kó wọn ẹ̀ fojú wọn wà gbogbo aṣọ táwọn ọmọ mọ̀ after 55 days kò mà dàbí ọmọ tó wà nínú igbó for 5 days so inú igbó ilé wà ń bẹ omi wà ń bẹ wọ́n dẹ̀ ń jẹun bàbá Tinubu tẹ bá kúrò fáwọn òpònú àwọn òpònú ayélujára bíi tiyín kẹjẹ ká gbọ́ àwa kan àti fọgbọ́n ṣe tẹ̀lé alóye kọjá abẹ́ṣe rò so gbogbo drama gbogbo shenanigans ten put together láti convince àwọn òpònú kan ẹ̀yọ̀ wá kó o bẹ̀rù minus me and few of us láti mọ̀ pé bàbá ńlá criminal nìyẹn criminal mafioso bẹ́ẹ̀rẹ̀ ọ̀nà òun nìyí bàbá Tinubu ẹ ti ta gbogbo nǹkan ní Yorùbá ẹ ti gbé fún Ṣàgúrì bàbá Tinubu amukú mẹ́kọ̀ọ́ bàbá ológì ní òru onínàkúnà Oliver Twist prodigal son prodigal father prodigal grandfather Ṣàgúrì ló ń rúlu Lagos State bàbá olórí burúkú ẹ ti kó fún Ṣàgúrì ẹ ti kó fún búlọ́ọ̀sì Emmanuel Macron of France náà wá awakọ̀ tiẹ̀ ẹ tún ní kí àwọn Tọ́kì wọlé kọ́ wá gbà tiwọn Iran àwa sodomaya fún yín Saudi Arabia wá akọ̀bọ̀ wọlé ṣé ń jẹ́ fẹ́ni ẹ bàbá Tinubu ẹ̀yin náà bá lọ ẹ máa bá lọ Ọlọ́run á fi yín ṣe ètùtù tá a máa fi jáde kó lábẹ́ àwọn amúnisìn ẹ̀yin bàbá rádaràda rédèrèdè yánmọ̀yánmọ́ ní ṣe kẹ́kọ́ àwọn ọmọ jáde ṣe fẹ́ kọ́ lọ rí therapist abẹ́kọ̀ ẹ máa sọ fáwọn ìyá wọn pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ grant interview àwa bá yín pé àwọn tó máa lọ interview wọn àwọn àjàzẹ́rà máa wọ Nàìjíríà wọ́n máa wá interview àwọn ọmọ àwọn CNN máa wọlé wọ́n máa lọ interview headmistress headmaster àtàwọn ọmọ tó bá wà available eléyìí ò gbọ́dọ̀ lọ lásán bàbá Tinubu ẹ ti rúgí oyin ẹ jẹ́ kọ́ mi wọlé ẹ fún wa níná títí ò dáa iṣẹ́ ò sí kò sí any social security benefit kankan mo jáde lẹ́nu mo lọ róúnjẹ mo ná more than 160,000 naira 160,000 lóṣooṣù bó ṣe ń wọlé nìyẹn ẹ̀yin bàbá mẹ́sẹ̀rẹ́gbẹ́ ẹ sọ Nàìjíríà ẹ sọ di pangolo mọ́ wa lórí ẹ sọ di Sodom and Gomorrah bí ìgbésílẹ̀ ayé yín àtàwọn ọmọ yín láti rán kinní títí dé ìkẹta àti kẹrin bí ìgbésílẹ̀ ayé wọn ṣe máa rí nìyẹn bàbá Tinubu bẹ́ẹ̀ sọ ṣe ayé àwọn ọmọ Yorùbá àtàwọn tó kù ní Nàìjíríà tẹ́ sọ ayé wọn di mẹ́sẹ̀rẹ́gbẹ́ bẹ́ẹ̀ láyé yín àti ìrandíran yín ṣe máa rí àwọn tó bá fẹ́ kọ́ tó kò sórí àwọn kọ́ máa gbàdúrà fún yín babaláwo tẹ ní sí Sokoto asako òní Sokoto á lọ sí Burkina Faso kò ní rí ṣe oníṣègùn tẹ lọ wà ní Calabar nínú ìtẹ́ ń bá bọ̀ yìí adé Yemen á bá yín lọ sí Yemen ẹ̀ ní rí ẹ̀yin bàbá rádaràda useless figurehead president failure F9 parallel president murderous totalitarian despot narcissistic useless ragamuffin bàbá Tinubu ẹ ti lọ jí Nnamdi Kanu ìgbà wọlé fẹ́ wá jí mi gbé torí ẹ̀ máa fi yẹn jáyàn láyà wọ́n fẹ́ gbé tó bá gbé ńkọ́ ṣáájà àtọlọ́gbọ̀n ló wà ní prison yìí ni ṣé bẹ́ẹ̀ yàn lẹ́tì síbẹ̀ ẹ̀yin tẹ́ ti wà nínú ẹ̀wọ̀n Ọlọ́run ẹ̀wọ̀n ayérayé lẹ́wà bàbá Tinubu Ọlọ́run ti tilẹ̀kùn mọ́ yín àti fèrèsé àti wíńdò Ọlọ́run àti ilẹ̀kùn Ọlọ́run ó ti dè mọ́ yín ẹ̀ ní jáde tẹ́ bá jáde ẹ̀ ní gbádùn ẹ̀yin ń tìyàn nínú ẹ̀wọ̀n ẹ̀ tó fẹ́ bá Ṣòwòrẹ́ ṣe ẹjọ́ torí pé ní criminal kì í ṣe Ṣòwòrẹ́ nìkan awakọ̀ mọ̀ pé criminal ní àdẹ̀bẹ̀rù láti sọ you are a career criminal bàbá tí pain tí calamity tí chaos
Babati genocide. You are a career criminal. If Nigerians do not know it, America knows. Nítorí náà lọ́sẹ̀ $460,000 tó gbálẹ̀ lọ́wọ́ yín owó cocaine owó drug tẹ̀ ń ṣe ní Chicago. Ẹ̀yin ará mi tẹ́ ń gbèjà bàbá Tinubu lọ sórí íńtánẹ́ẹ̀tì ẹlẹ́wọ̀n ni bàbá Tinubu yín. Ó fi $460,000 ó fi in lieu of ẹ̀wọ̀n ó dálẹ̀. Ta ló máa ní $460,000 tó máa dálẹ̀ àfi bàbá Tinubu. Cocaine drug peddler. Baba Tinubu kọjá peddler. Baba Tinubu is a baron. He is the mafia, the mafioso of Ogun Oloro. Ẹ̀yin kò nílé sọ because ẹ̀rú kú ń báyìí. Èmi ò bẹ̀rù kú kò tí ìyá ti máa kú. Ó ní dá fún yàrá ya Baba Tinubu tí ò bàbá gbé mi. Ẹ ó ń bọ̀. Ó bọ̀ àwọn ọ̀làdẹ̀dẹ̀. Ẹ má bọ̀. Tẹ́ bá lè gbé Nnamdi Kanu. Ẹ má bọ̀ l'Amẹ́ríkà kẹ́ wá gbé mi ní Amẹ́ríkà ni mo wà. Mi ò sá. Tẹ́ ẹ bá dẹ̀ wá gbé mi. Ẹ lè rán àwọn assassin yín wá. Ṣé bí wọ́n bullet lèèyàn jẹ? Tẹ́ bá wá pa mí ṣe lè jẹ mí ni. Tẹ́ bá pa mí gan ojo ní yín ẹ̀rí sọ pé ìyẹn tó pa mí. Ibi tó máa lé yín tẹ́ tún yọjọ dé nìyẹn. Coward bastard. Tẹ́mi bá bú yín máa sọ pé mo bú yín kò sí nǹkan kan tí àwọn ajá yín fẹ́ ṣe. Àwọn tẹ́ bá ní audacity ẹ jáde kẹ́ sọ pé yes. Èmi ló pa fún Shaw Williams kí lẹ fẹ́ ṣe ẹ tó bẹ́ẹ̀ Baba Tinubu. I dare you. Bí aláya yín rẹ̀ kẹ́ jáde kẹ́ sọ ẹ lọ sẹ́wọ̀n gbére ni. Ẹ sọ kọ́kọ́rọ́ mi ẹ̀yin bàbá rádaràdà. Ẹ̀yin ará mi àmọ́ lára ìtì yẹn o. Tẹ́ ẹ bá mọ ráìtì yín bí àjọwọ́ Ghana lọ. Tẹ́ lọ bẹ̀rẹ̀ nǹkan tó ń pè ní ráìtì. Ẹ mọ ráìtì yín. Baba Tinubu fi lágbájá lẹ̀. Ẹ wá ń jùrù dì. Ẹ tún wá ń sọ fáwọn kan pé tàbá ní kẹ́ má dúpẹ́ lọ́wọ́ Baba Tinubu to help with us. I said ẹ má jẹ́ kí n sọ language burúkú lórí kíní. I said kẹ́ go to hell and come back as ashes. Ẹ lọ sí yẹ́nì kẹ́ jọ́nà bí gúgúrú. Baba Tinubu wo ni mo máa bẹ̀ bẹ́ẹ̀ fún kíni. Baba Tinubu tó ti emasculate wa ó ti encapsulate gbogbo benefit tọmọ Yorùbá. Ọmọ Saudi Arabia wọ́n ti $4 million ọmọ kankan. Àwa wọ́n ti minus probably $2 million. Tọ́mọ ní kí Nàìjíríà sọ gbèsè sí. Ọmọ tó ti bí gan tó lóyún ẹ̀ sínú. $2 million ló máa kàn pé kó dá láti lè gba Nàìjíríà lẹ̀. Meanwhile Baba Tinubu kó $22 billion dání. Ẹbí ọmọlọ́dún orin ọmọlọ́dún ọdẹ́mi tó ti rówó $22 billion ẹ jẹ́ ìjì ẹ̀. Gbogbo owó tí Nàìjíríà jẹ $22 billion Baba Tinubu á sàn dájì ẹ̀. Gbogbo owó tí Baba Tinubu fi ń bribe á sọ 1/10 owó ta jẹ. Gbogbo owó tí Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ alias the son of Joseph Oyejekwe òun náà jí $18.2 billion ẹni kókó sílẹ̀ á sọ 1/3 owó ta jẹ. Ẹ wá ní Nàìjíríà òtòrò kò lè tòrò as long as àwọn àbọ̀ lórí burúkú ìbáṣepọ̀ ni kò lè gbé fúkẹ́ a lè thrive ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ lè flourish a lè succeed àfi táwọn bàbá mẹ́sẹ̀rẹ́ gbé yìí tó bá wọlé Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ ẹ kú òtí mi tí àwọn ọmọ Yorùbá máa ṣe oríire tẹ́ bá bí mi máa fún yín ní 50 nínú ọmọ Yorùbá tó yẹ kọ́lọ̀ ń bá a mú lọ Baba Tinubu jẹ́ kan Ọbásanjọ́ jẹ́ kan Jimoh Ibrahim jẹ́ kan Fẹ́mi Gbàjàbíàmílà ìwọ náà wà ń bẹ̀ Yẹmí Kàdóso ìwọ náà wà ń bẹ̀ àwọn Délé Ògún ńkọ́ àwọn Akíafọ́ Fọlájú ńkọ́ ẹ̀yin Yorùbá social nonsense ńkọ́ gbogbo yín ló yẹ kó pààkì kan tọ́mọ máa fi sọ 200 to 500 yín tọ́mọ máa sọ yín sínú ṣáláńgá tílẹ̀ máa dánú kó gbé yín mì àárọ̀jú ráyè láti lọ torí ilẹ̀ ń dilé ayé Yorùbá lẹ̀ ń fi okùn sí wa lọ́rùn ṣùgbọ́n tọ́lọ́ bá bá mú 500 to 1000 yín lọ bẹ́ẹ̀ ni mo sọ torí Ọlọ́run ti mú 185,000 lọ́níjọ́ kan kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tọ́lọ́ bá mú 2000 ẹ̀yọ́ mọ́ Yorùbá tẹ́ ń dí wa lọ́wọ́ lọ bẹ́ẹ̀ àròjú aráyè mi bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin ẹ bá mi pín kọ́ mọ̀ pé mo mí ìní àwọn tọ́lọ́ bá mú yín lọ lọ́jọ́ àìpé ẹ̀yin tẹ́ ń fi búrẹ́dì tẹ́ fi ń kó wa lómi ọbẹ̀ jẹ ẹ̀yin tẹ́ ń fi ọbẹ̀ jẹ wọ́n níṣu lẹ́yìn tọ́lọ́ bá bá wa kó yín lọ kọ́lọ́hún rán rọ́lìsì sí wa o kọ́lọ́hún rán rọ́lìsì sí wa kó bá wa mú yín mọ́lẹ̀ ó ṣe ṣe ní Ghana rọ́lìsì á ní díẹ̀ wọ́n láti bá wa kọ́ lórí burúkú ẹ̀yin mẹ́sẹ̀rẹ́ gbé ẹ̀yin ọmọ ìyá rádaràda ọmọ bàbá tí ò sùn kọ́ bá wa kọ́ yín lọ thank you my brother. If 2,000 of these Yoruba wicked souls can be decimated, maybe a thinking synergy will occur among the Yorubas. If 2,000 of them can be pummeled to the ground,
Maybe Yorubas will come together and start planning our future. So keep on praying that God take these ones away from our midst. Because there are some bastards that will not allow us to cooperate with one another. It is not just by mouth, not by propaganda, but spiritually they are decimating us. Spiritually. And that's why we need to go ballistic spiritually with them. Call the sun, the moon, the stars to start fighting with them. And tell the ground they walk on to start sucking them in. But go ahead and do a lower. Onuma no yene. Òṣùpá máa pa yín rẹ́. Ìràwọ̀ yìí máa já sínú omi. Afẹ́fẹ́ tó wá láti ìlà oòrùn. The wicked wind of east will blow you into smithereens. The ground that hears. Okay, you can call on 771-245-6836. Dr. Patrick, please give them the number that they should call. If you call, I'll take it. 771-245-6836. 245-6836. 6836. Orí ti gbogbo wa Yes, wọ́n ṣe ohun tó ń ṣe. Ṣé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé kò yẹ ká fún wọn support? Ó wá kó sọ̀wọ́ yín. Mo tẹ bá rí sí ẹ bá kọ sí comment section. Ẹ wá ra ohun tí mò ń tà. Má jà sọ́lá máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa ń tẹ́ wà lọ́rùn. Ìgbowó ṣá máa báṣẹ́ lọ. Ẹ wo 2-in-1. Different people ló lọ jà yìí. Mo fẹ́ páàkì ẹ̀ ló jẹ́ kó wà lọ́dọ̀ mi bí. Òun ni Glow Recipe. Àwọn jẹ́bídọ́ face cream ni mo fẹ́ fi hàn yín. Ẹ wo Glow Recipe lélẹ̀. Ṣé rí gbogbo blemish, gbogbo the face burn, gbogbo dark spots, gbogbo àwọn dot dúdú yẹn, ó máa bá yín clear. Ṣé rí gbogbo ojú yín tó ń jọ. Any one out of the two, ajẹ́bídọ́ ni wọ́n. Tẹ́ ẹ bá ra ilé, ẹ ra ilé 2-in-1 lòun náà. 2-in-1 ni morning and night. Ó dé òun dẹ̀ wá pẹ̀lú serum tẹ́ máa fi mix ẹ̀. Ṣùgbọ́n mo wá lò lẹ́nìkẹ́ mi ò dẹ̀ fẹ́ funfun ẹ má jẹ́ gbọ́ bẹ́ẹ̀ o. Tí ẹ bá ti fẹ́ funfun àwọn ìtẹ́ máa lò tẹ́ ẹ̀ ní funfun ó wà. Ṣùgbọ́n tójú yín máa jáde tó máa glow. Ó wà. Tó bá dẹ̀ jẹ́ títí ọṣẹ náà ni. Alẹ́ tilẹ̀ ẹ lè rí skin mi dáadáa. Mi ò lo filter. Ẹ lè rí mi pẹ̀lú filter lórí TikTok mi ò mọ̀ wọ́n pa o. Lórí TikTok mo máa lo filter. But lórí YouTube mi, Facebook kò sí nǹkan tó ń jẹ́ filter. Ẹ wo ẹ máa funfun ni whitening soap wà lélẹ̀. Whitening soap á jẹ́ bí idán ni tó mú yẹ́sì gidi. Lẹ́yìn yẹn ẹ wo eléyìí. This is my own. Ìtẹ́ mi ń lò lélẹ̀. Èyí tí mo ń lò lélẹ̀ ṣé rí gbogbo ẹsẹ̀ yín tó gíràn yẹn yín mọ́mì mi. How I wish pé mo lè gbé kámẹ́rà sílẹ̀ kẹ́ wá wo ẹsẹ̀ mi. Ẹ ṣe ọ̀rọ̀ máa bá mi fi scrub body yín kẹ́ tó wẹ̀. Ẹ máa fi scrub body yín kẹ́ tó wẹ̀. Kẹ́ wá wo bó ṣe máa ṣiṣẹ́ sí. Ó máa ṣí gbogbo ẹ máa padà sí one color. Kò ní sí pa bí ayé dúdú, abíá gíwọ̀n, ẹlòmíì báyìí kò lè gba bíá sókè, abíá ti dúdú. Kò ṣàìsàn. Maintenance lẹ need kẹ́ maintain skin yín. Kò ń ṣe àìsàn. Wọ́n bá ní abẹ́yà èèyàn kan jóná, àbí èèyàn kan ṣe wọ́n tàbí òjóná ó ń wó sí ni, ó tójú ẹ̀ ni, ìka ò dẹ̀ dọ́gba. So ẹ̀yin tẹ́ bá mọ̀ pa bí ayé jóná bẹ́ẹ̀ yẹn tẹ́yin náà dẹ̀ fẹ́ kó ṣe kíni kó mú the same colour pẹ̀lú body yín ẹ pè mí àwọn nǹkan tẹ́ máa lò wà. Body cream wà, body soap wà, ṣẹ́rí body soap mi ajẹ́bí dán ni. Ẹ ní funfun gbòòsà o tẹ́ bá fẹ́ funfun gbòòsà yẹn lélẹ̀. Ṣùgbọ́n eléyìí ó máa push skin yẹn síta. Gbogbo black tó wà lẹ́sẹ̀ yín ó máa bá yín ṣí gbogbo ẹ̀ ó máa ṣí tẹ́ bá mọ̀ pé yes nǹkan ṣí lẹ́sẹ̀ yín. Ó dẹ̀ máa fún yín ní one colour uniform ẹ dẹ̀ máa glow láì lo cream ẹ máa glow àmọ́ o kò gbọ́dọ̀ ju 5 minutes lọ lójú o ẹ má fi pa ojú fún 20 minutes ẹ má fi pa ojú 10 minutes o kò gbọ́dọ̀ ju 5 minutes lọ tẹ́ má fi pa ojú yín tó bá ṣeéṣe gan má fi pa ojú ara ní kẹ́ máa lò sí
ẹ mọ̀ pé ara wa strong ju face wa lọ ara ni kẹ́ máa lò sí kẹ́kọ̀ọ́ máa fi fọ ojú lásán. This is our small plastic. Ṣé wá rí small plastic bó ṣe jẹ́ small plastic yìí kì í ṣe kẹ́ má ṣì lò fún a month plus or 2 months gan pàápàá ohun tó ń gbénú ẹ̀yìn. Our black soap ṣé rí black soap yìí oh my god. Ẹ ti mọ̀ pé tọ́jà bá ti mú yes yes èmi ò ní wọ́n púpọ̀ lórí ẹ̀ confam ní apáàtì òṣì ó wà níbí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tún bọ́dì yín ṣe ẹ pè mí mo ti lo cream kò ṣiṣẹ́ ẹ pè mí máa fún yín ní nǹkan tẹ́ máa lò fi punish skin yín fún ara yín lẹ máa lọ produce ẹ fún ara yín lẹ máa lọ produce ẹ jọ 1 minute ẹ jẹ́ náà customer yín ẹ wọ ẹ má bínú so èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí ẹja panla kíká ẹja wà ẹja panla kíká wà ẹja panla òpòròkò ó wà orí panla ó wà àwọn boneless ó wà ìgbín ó wà Thailand fish wa ti fẹ́ tán mo dẹ̀ ti order ní Nàìjíríà but gbogbo ibi tí mo ti máa rà wọ́n kò sí mi mọ́ tó ṣẹlẹ̀ bóyá ẹja yẹn náà dẹ̀ tó ti scarce because àwọn èèyàn ń jẹ ẹja yẹn gan torí ó dùn kò dẹ̀ ń sin kòkòrò bí àwọn ẹja tó kù àwọn ẹja tó kù ó máa sin kòkòrò Thailand fish ó sin kòkòrò ẹ lè ever rí kòkòrò nínú Thailand fish so àwọn ìtaní nìyẹn then irú wà irú tó fáyìn dáadáa irú mi ti fẹ́ tán kì í ṣe kí irú wá tán gánbá nílé ní kí ẹ fẹ́ ra irú ẹ̀yin ìyá mi bàbá mi ẹ tètè wá ọ̀dà irú o irú tó fáyìn dáadáa any country kò tẹ́ ṣe any country àwọn country kan wà sí wọ́n ti báǹdì wọn kò dẹ̀ sí nǹkan méjì bí kéèyàn send ọjà síbẹ̀ káwọn ẹlẹ́rù fẹ́ gbẹ̀rù wọn kó tún máa ní kó máa sanwó so Canada Post ti báǹdì wọn for now so mo fẹ́ wò ná like bí i country mélòó gan ni ná up to 10 country òun nìyí wọ́n ti báǹdì wọn for now 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 country Spain wà ń bẹ̀ Portugal wà ń bẹ̀ Italy wà ń bẹ̀ Ireland Germany France Paris gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti báǹdì wọn for now so post office ò gbẹ́rù lọ síbẹ̀ mọ́ but ẹ̀yin country tó kù bíi UK America ẹ̀yin ṣì wà available mo lè send nǹkan sọ́dọ̀ yín àwọn other ones náà àwọn náà máa ń gbẹ́rù lọ síbẹ̀ but èmi ò lò wọ́n because èmi èyí tí kò gbẹ́rù wá fún yàn kọ́ ìṣà níkà ni ẹ tún máa sanwó ó máa ń dùn mí so mo ṣe try láti avoid àwọn nǹkan kan so ẹni tí ẹ bá fẹ́ ẹ pè mí ó wà available ojú òní tí mi ní wáyé tì ẹ ṣé gan ni ẹ má dé gbàgbé láti bá mi subscribe kẹ́ bá mi like ètò yìí kẹ́ dẹ̀ bá mi comment kẹ́ dẹ̀ bá mi ṣàdúrà fún Sunday Igboho àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yan nù kí ọmọdé yẹn mo máa lọ láyọ̀ kó máa bọ̀ láyọ̀ kí bí má ṣẹlẹ̀ sí wọn kí dààmú má dé bá wọn ká má wá wọn tì kó má parẹ́ sọ́nà gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ló máa ń kó jáde gbogbo àwọn ọmọ wọn tó bá ti ń jáde báyìí ní orúkọ ihò ẹkùn kó máa padà sílé láyọ̀ àti àlàáfíà bá mi olóòtú ẹ̀yin náà ẹ ṣé gan ni ẹ kú gbà gbogbo ẹ kú àdúró tì tí ẹ wàrà tí Lady K fi yín dá kẹ́ nítorí ẹ̀rọ ẹ̀mádẹ lẹ́yìn Sunday ọmọdé yẹn mọ́ ẹ jẹ́wọ́ bàbá gidi àgbà tó máa ń gbà ojú òde ní ti ẹ̀yin náà iléeṣẹ́ yín ò ní jábọ́ o kí lórúkọ iléeṣẹ́ yín rédíò yín á máa lọ sókè sí ẹ ṣé gan mo dúpẹ́ ire o.